kí ló ń pè ní ìyálóde? Ìyálóde ọba obìnrin nílẹ̀ Yorùbá. Níbòmíì olórí àwọn ọmọ mi Ọ̀pàtẹ́ Àlàkẹ́ Alágogo dẹni. Mọ̀mọ́ ṣé lè dédé fún èèyàn lásán jẹ́ ìyálóde? Kò ṣeé ṣe, kò pọ́síbù. Irọ́ ni. Kò pọ́síbù. Bí wọ́n bá sì léèyàn lásán tí a fi jẹ ìyálóde, ó pẹ́ jù nígbà tí ó bá pósù kàbóṣù méjì, òun náà ti di ìyá tó jù ìyá lọ. Bí ti bò. Ìyá ńlá ni ó dà ní. Ìyá ńlá ni ó dà tó jẹ́ pé kò síbi tó ń lò ní lè dé. Tó jẹ́ pé kò síbi tó ń lò ní lè dé. Bẹ́ẹ̀ ni. Mọ̀mọ́ kí ló dé, kí ló rí lọ́kàn fìdí sọ pé èyí ni ìyálóde pọ̀ sí? Nítorí pọ̀ torí mo ti ń jagun bọ̀ ti pẹ́. Ṣé lóòótọ́ lálágbára sì wà nílẹ̀ káàárọ̀ oòjíire? Torí ṣé rí ìyá yìí tí má sọ òótọ́ tó wà ń bẹ̀ fún yín, ó ní wípé èmi kò mọ̀ wípé irú èèyàn báyìí sì wà, ṣùgbọ́n mo mọ̀ pé alágbára wà nílẹ̀ Yorùbá. Mi mọ̀ pé irú èèyàn báyìí sì wà, ṣùgbọ́n dá mi lójú pé alágbára sì wà nílẹ̀ Yorùbá. Ṣé ẹ sì rí gbogbo ọ̀rọ̀ tí ìyá yìí sọ? Ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó mú omijé jáde lójú mi. Màá sọ díẹ̀ fún yín. Ìyá ò fi rí pé nínú àwọn fọ́nrán àwòrán tí mo ṣe àfihàn rẹ̀ sórí show mi, ẹ rí wípé ìyá yìí sọ̀rọ̀ débì kan, kíní yẹn pause, bóyá notice. Ìyá yìí sọ̀rọ̀ débì kan, kíní yẹn pause. Tẹ́ bá notice, mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá yìí sọ láwọn ibì kan, tẹ́ bá gbọ́ dáadáa. Ṣùgbọ́n bí tí ìyá yìí ẹ rí pé tẹ́ bá wò dáadáa, ìyá yìí sunkún láwọn ibì kan, omi jáde lójú ẹ̀. Ìyá yìí sunkún láwọn ibì kan, omi jáde lójú ìyá yìí. But ibi tí mo sọ yìí, nǹkan tó mú omi jáde lójú ìyá yìí nǹkan tó mú omi jáde lójú ìyá yìí nígbà tí ìyá yìí sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ ẹ ti rí ṣé ẹ ti rí bẹ́ẹ̀, ẹ rí pé omi jáde lójú ìyá yìí. Ìyá yìí ro ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ pàápàá sí ọmọ bíbí inú ẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ sí ìyá yìí. Tẹ́ bá wò dáadáa, tẹ́ bá wò ìyá yìí dáadáa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sí ìyá yìí. Omi jáde lójú ẹ̀. Débi wípé àwọn apá abẹ yẹn mi ì play rẹ̀ káwọn èèyàn gbọ́, mi ì play bẹ̀. Torí ẹ̀ mo ṣe ń kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora wípé ṣe rí, ká má sọ pé kò sí èèyàn, ibi tó bá mọ̀ nìkan lọ́kàn mọ̀. Má fi ẹnu ara rẹ̀ já wáyà, má sọ pé kò sí ayé, má sọ pé kò sáyé o. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn ibìkan tí ìyá yìí sọ tó jẹ́ ibi tó jẹ́ wípé ó jẹ́ kàyéfì fún mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè mí jákèjádò gbogbo àgbáláyé wípé àwọn ó sì gbìyànjú láti rán ìyá yìí ní Mẹ́kà. Àwọn èèyàn ń pè mí pé àwọn ó gbìyànjú láti rán ìyá yìí ní Mẹ́kà. Àwọn kan ń pè mí wípé gbogbo ibi tí ìyá ò bá gbé gbà, àwọn ó gbìyànjú láti ràn ìyá yìí lọ́wọ́. Mo kí gbogbo wa o, jákèjádò gbogbo àgbáláyé. Ǹjẹ́ ṣé mọ̀ pé ẹnìkan jẹ ìyá yìí lówó? Tẹ́ bá gbọ́ nínú fọ́nrán tí ìyá yìí sọ, ẹnìkan jẹ ìyá yìí lówó. Tẹ́ bá gbọ́ dáadáa, ìyá yìí dẹ̀ ṣe débi wípé ó rán sìgìdì sí, ó rán sìgìdì sí níbi tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó rán sìgìdì ní London. Please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorubadun Online TV, because information reaching us is that a lot of herbalists on this Yorubadun Online TV channel are collecting a huge amount, a very huge amount of money from people who stay abroad, and some of them, some Nigeria clients, they collect a whole lot of money from them, and some of the herbalists might end up, after collecting the money, they end up switching off their phones, not picking the calls. Some will even tell you they've done the work and no changes, nothing. Please and please,
That we know times are hard. You are abroad out there in the cold, facing all sorts of things, your daily hustle, you go in day and night and hustle, and someone just to help you to solve a spiritual problem is just billing you a hefty amount of money. And after paying it, nothing comes out of it. It hurts a lot. I know the feeling, the emotion you get, like, I know, I don't want. So please and please, to avoid all these issues and misconceptions, please do well to contact the owner of Yoruba Dun Online TV. I mean, the owner of this channel right now. Do well to contact him before paying any money to any babalawo or any herbalist. Ǹjẹ́ ṣó mọ̀ pé o nílò àwọn kan bóyá o mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní wúlò tiẹ̀. O nílò àwọn kan tí yóò fà ọ́ lọ sí orí afárá aláìní gbèdéke tí ó sì jẹ́ afárá ìgbéga. O nílò àwọn kan o. Má fojú díyàn. Yorùbá Dùn Online TV, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Ohun tí mò ń ṣàlàyé ni wípé nínú ọ̀rọ̀ ìyá yìí sọ àwọn ọ̀rọ̀ kan débi wípé ọlọ́gbọ́n ló máa gbọ́, aṣiwèrè èèyàn ni ó sọ wípé kí ni ìyá yìí sọ. Màá ṣàlàyé, màá yànnàná àwọn ibì kan tí ìyá yìí ti sunkún, màá ṣàlàyé rẹ̀ kó yé wa. Ayé tó tó, ayé àkàmọ́ra, ayé dákun, bó bá dagbọ́n ẹ mọ́ ta mí o, bẹ́ẹ̀ bá doyin ẹ mọ́ ta mí. Ayé tó tó, ayé àkàmọ́ra, mojúbà ayé o, èmi ò bá wọn sọ pé kò sáyé o, torí ayé ń bẹ, èèyàn sì wà, èèyàn wà o, ayé ń bẹ, èèyàn wà. Yá ìsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ láwọn ibì kan, mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ bí tí ìyá ẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ láwọn apá ibì kan, mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyá ìsọ jáde, mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ apá abẹ. Mo kí wa o jákèjádò olùkíni tí olúkálùkù bá wà lórí òkè ìpẹ́, yọmọ dùn mọ́ wa, yọmọ kú àwọn. Omi nǹkan sì ní dé ilẹ̀ ẹlẹ̀ mi, mo wá jí, irú àláwo lélẹ̀, kò tó péjọ́ kèlò rẹ̀, mo tuntun ńlá, bí mo ṣe wá bẹ lọ́run pèsè jẹ́ kí n rìn sí ẹ̀rìn. Ìgbà tí mo dé inú àjọ àwọn àgbà, wọ́n ní kí n má dáhùn o, ìdẹ́rùbà àwọn Sátánì lèyún jàre, ní a má bàa lè fi ìjọ ṣe mọ́ ni o, a má bàa lè fi ṣe kinní nígbà tó débì kan o. Mo ṣàjáde, mo bá lọ ọ̀dọ̀ àfáà kan, àfáà yẹn wà láyé báyìí, Ọlọ́run Elédùmarè lọ́jọ́ mi, ó mọ̀ fi kú pa gbogbo ohun tó ti ń danú ọ̀rọ̀ rẹ̀ kọ́ lọ́mọ ìjò dìbàjẹ́. Mo bá lọ, àfáà yẹn wà lórí tòjó, à ń pè ní sẹ̀mìsẹ́mì, wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ náà ni lèmi náà bá lọ ọ̀dọ̀ rẹ̀, ó mọ ń káwọn ọmọ ń kéwú, ló bá ṣe isi ara kan fún mi. Ó ní ìyá, ó ní ó ti bẹ́ẹ̀ ní kinní kan ò fẹ́ lè ṣe, ó ní ìyàwó ìyálóde láti sọ̀rọ̀ ẹ̀rú ń bà mí, mo ní ẹ̀sọ́ ọmọ yín ni mí, ó ní lè sọmọ. Ó ní àwọn sẹ́tẹ̀ǹsì ẹ̀ jáwọ́, ó ní Ọlọ́run fẹ́ yí ń padà sí dáadáa, ó ní àpẹẹrẹ tẹ́ ń rí, ó ní Ọlọ́run nífẹ̀ẹ́ yín ó fẹ́ lóyìn. Mo ló dáa o, mo ní mo ti gbọ́, mo bá wálé. Èmi náà gbìyànjú máa lọ sí iṣẹ́ rí àáfàá sẹ́mìsẹ́mì tí wọ́n dárúkọ yìí, màá rí pé mo wá àáfàá yìí kan. Alágbára wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire, Ọlọ́run lálágbára o, ṣùgbọ́n ǹjẹ́ ṣe mọ̀ pé àwọn èèyàn tó tún le jù yá ìlọ ó sì tún wà ní ìlọ́po. Ṣé rí mo mọ màmá yìí, mo fẹ́ lè sọ pé ìgbà tí mo lọ interview màmá yìí ní ìgbà àkọ́kọ́ tí màá ti bá màmá yìí pàdé, mi ò dá wọn mọ̀ rárá. Àkọ́kọ́ ìgbà tí mo lọ interview wọn yẹn náà ni mo bá wọn pàdé, mi ò dá wọn mọ̀. Ṣùgbọ́n ẹni tó júwe wọn fún mi, ó ní lọ sọ́dọ̀ ìyá yìí, ó ní wàá rí pé alágbára èèyàn kan wà. Mo sì fẹ́ jẹ́ ká gbọ́ àwọn nǹkan tí ìyá yìí sọ, tó sọ, mo fẹ́ ká gbọ́ síwájú àti síwájú, mo fẹ́ ká gbọ́ dáadáa. Ìyá yìí sọ àwọn ọ̀rọ̀ kan, mo wọ ṣùgbọ́n ká tó gbọ́, mo fẹ́ ká lọ sí ìpolówó náà, ẹ jẹ́ ká kọ́ lọ polówó, ẹ jẹ́ ká lọ sí ìpolówó. Ǹjẹ́ ṣó mọ̀ pé o nílò àwọn kan bóyá o mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní wúlò tiẹ̀. O nílò àwọn kan tí yóò fà ọ́ lọ sí orí afárá aláìní gbèdéke tí ó sì jẹ́ afárá ìgbéga. O nílò àwọn kan o.
má fojú di èèyàn. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ṣe rí lórí ọ̀rọ̀ ìyá yìí mo wá wò pé ọ̀nà wo mo fẹ́ gbégbà. Àwọn kan ti pè mí, mo lè sọ wípé àwọn mùsùlùmí ń pè mí, gbogbo ẹ̀yin mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yìntẹ̀ wà nílùú òyìnbó ẹ mọ̀ ṣe lágbọ̀rọ̀ Ọlọ́run. Àwọn Christian náà ti pè mí tó sì jẹ́ wípé Ọlọ́run kan ìṣoṣo ni Ọlọ́run tá à ń sìn, kò pé méjì. Àwọn kan ti pè mí, àwọn Christian pè mí, àwọn Muslim kan pè mí lórí ọ̀rọ̀ ìyá yìí, ṣùgbọ́n èmi ò tí ì rí èsì kankan fún wọn tààrà ju wípé account number mi kọ́ ni màá fi lẹ̀, torí ètò mi ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ ìyálóde. ṣe rí ìyálóde tẹ́ ń wò yìí, alágbára èèyàn kan, èèyàn bíi 1 million ni. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan tí ìyá yìí sọ nínú àwọn ọ̀rọ̀ kan, mo fẹ́ kẹ́ gbọ́. Ẹ má bínú sí mi bí mo ṣe ń ṣe, mo fẹ́ kẹ́ gbọ́ síwájú. Ìyá yìí sì tún sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó ní kí tó jẹ mí lówó tí mo sì ń gbé àwọn ti gidi sí lọ. nílùú òyìnbó bẹ́ẹ̀ nílùú òyìnbó. ó jẹ yín lówó kọ̀sán ọba dẹ́sí gidi sí. Tó bá ti wá sùn báyìí ó ti rí eégún ní ọmọ àròsà ọmọ mi ní dégún èsìsì ni wá. kábíyèsí Olódùmarè yóò máa rí eégún. yóò máa àròsà yóò máa pẹ́ nìkan ní í ṣe wọ́n máa wọlé aláwo kiri wọ́n máa náwó dànù. màmá ẹni yẹn jẹ yín lówó bẹ́ẹ̀ni kọ̀sán kápọ̀sán kò sí nǹkan kan. kò sí nǹkan kan yóò tún máa láyọ̀ ni. nísìnyí òun náà máa gbọ́ mi báyìí òun náà máa gbọ́ mi báyìí. tẹ bá máa ń gbọ́ àwọn ètò mi dáadáa, mo sọ lórí àwọn ètò mi wípé torí àwọn kan tiẹ̀ ti fún mi lówó kan, mi ò kí ń parọ́. Ẹnìkan fún mi ní 150,000 naira. Ó ní kí n rí pé mo lọ ṣe iná sólà fún ìyá yìí kí ìyá ìlera ìmọ̀ fi charge àwọn fóònù. Ẹnìkan ló sẹ̀dí owó yẹn sí mi, ẹnìyẹn náà máa gbọ́ ètò mi báyìí, ó máa gbọ́ báyìí. Ó ní ẹnìyẹn sẹ̀dí 200,000 naira. Ó ní òun fún mi ní 50,000 naira kí n fi ṣe pọ́ǹbùn mi ní 50,000 naira, wípé 150,000 naira yòókù kí n fi bá ìyá yìí ṣe sólà. Tí n bá ṣe sólà, tí n bá ra engine sólà yẹn màá jẹ́ kẹ́ rí, torí engine sólà yẹn mo gbọ́dọ̀ rà láàrin ìní sólà, mo gbọ́dọ̀ rà láàrin ìní sólà, mo gbọ́dọ̀ ra engine sólà yẹn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn rí. Wọ́n ní kí n bá ìyá yẹn ṣe installation sólà sí ilé ẹ̀, ẹnìkan ló fún mi lówó, torí wípé irú owó bẹ́ẹ̀ pàápàá jùlọ èmi ò mo kó ètò yìí torí onílù ò ní fẹ́ gbà, onílù ò ní fẹ́ jẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́, onílù ò ní fẹ́ jẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́. Torí èmi tí mò ń ṣètò yìí mo ṣe níṣe wípé nǹkan ò gbọdọ̀ bàjẹ́, nǹkan ò sì gbọdọ̀ dàrú ni. Mi ì parọ́ o, mi ì parọ́. Tí nǹkan tí mo dẹ̀ fẹ́ ká ṣe rèé, at least àwọn kan tí mú àbá wá wípé kí wọ́n rán ìyá yìí lọ sí Mẹ́kà. Pàápàá jùlọ mo kí gbogbo Association of Muslims, inú àwọn mùsùlùmí, inú mi máa ń dùn sáwọn mùsùlùmí o. Association of Christians, inú mi máa ń dùn sí wọn, àti gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, inú mi máa ń dùn sí wọn, torí wípé ẹ rí wípé mẹ́ta lọ̀kan ni, mùsùlùmí, kìrìsìtẹ́nì àti ẹ̀sìn ìbílẹ̀ ti wà. Torí ẹ̀sìn ìbílẹ̀ wa kò ṣeé parẹ́, bó la ṣe fẹ́ parẹ́, kò ṣeé parẹ́, torí ẹ̀sìn yẹn ẹ̀sìn abínibí wa ni. Àwọn mùsùlùmí mo mọ̀ wípé àwọn tó bá gbọ́ ètò yìí dáadáa, tó bá gbọ́ ètò ìyá yìí dáadáa, mo mọ̀ pé àwọn kan máa pè lórí ọ̀rọ̀ nǹkan tí ìyá yìí sọ, àwọn èèyàn máa pè. Ẹ jẹ́ ká tó gbọ́ lára àwọn nǹkan tí ìyá yìí sọ, ẹ jẹ́ ká gbọ́ síwájú sí i, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí i. mo bẹ̀ Ọlọ́run ọba mi tí n bá lè lọ Mọ́kà ń lọ tọrọ dáríjì mi. torí ẹ ti ṣe. tí n bá lè lọ Mọ́kà ń lọ tọrọ dáríjì mi wàláhì. tó ẹ pé Jerúsálẹ́mù ló kọ́kọ́ yá, èyí tó bá ti yá ń bẹ ni
Ọlọ́run kan náà gbogbo wa ń pè ẹ gbọ́ mi yín lọ tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run dáríjì màmá só le tó bá ní. ó le tó bẹ́ẹ̀ kò sì tó le tó bẹ́ẹ̀ ó sì tó le jù bẹ́ẹ̀ lọ ṣe rí àwọn kan wà náà lù yìí ìyá kan wà ẹni tí ò bá láyà kò lè kojú ẹ̀ inú ìlú yìí ló wà ìlú tá a wà ibẹ̀ ló wà ẹni tí ò bá láyà kò lè kojú ẹ̀ ó wá bá mi lọ́jọ́ kan ó ní ìyálóde mu níyàn ó ní accident ó ṣẹlẹ̀ lójú ọ̀nà yìí tí ó pọ̀ o ó wá bá yín fúnra ẹ̀. bẹ́ẹ̀ ni mo lémi ò ní nípìn bẹ́ẹ̀ mo ní kò sì sí ọmọ ẹ̀dá dámọ̀ tí ó kù níbẹ̀ ó ní kí ló dé kí ni tèmi ganan ó ní wàhálà mi pọ̀ ó ní mò ń dí àwọn lọ́wọ́ ó ní tán sì ṣe fún mi ó ní yóò ti yà mí lẹ́nu ìyá dáhùn ìfẹ́ gbà kankan nílẹ̀ lọ́wọ́ àwọn kan ṣé ń gbọ́ mi ẹ̀mí ti sùn tó pọ̀ kábíyèsí Elédùmarè ó sì mú odidi ọmọ rẹ̀ géńdé ó sì fà á kalẹ̀ ó ní ẹ̀yin èèyàn mi ó ní ẹ gba ọmọ yìí ó ní kẹ́ fi gbẹ̀tọ́ mi fún mi. wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ ìyá tí wọ́n sọ yìí àdébẹ̀ a kí wọn a bá wọn lórí ìjókòó kódà àwọn kámẹ́rámà àtàwọn tó tẹ̀lé mi lọ ìyá yìí ó ṣe kí lórúkọ rẹ̀ fún wọn ìyá yìí bá mi ṣe ó fún wọn lágbo pé kí wọ́n mú gbogbo wọn ni wọ́n mú àgbo ń bẹ̀ wọ́n mú àgbo lọ́dọ̀ ìyá yìí because ìgbà tí mo dọ́dọ̀ ìyá yìí ó kí wa ò jákèjádò gbogbo àgbáláyé wípé yóò mọ dùn mọ́ wa yóò mọ korò bá wọ̀ta wa láṣẹ Èdùmàrè nígbà tí mo dọ́dọ̀ ìyá yìí wọ́n mú mi débẹ̀ èmi náà rí kódà mo rí ibi tí kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ó ṣe sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n mo júbà ẹ̀yin ìyá ẹjọ́ ọmọ ojú mi ṣe ọmọ yín ni mí o ọmọ yín ni mí ẹjọ́ kọ́ ọmọ ojú mi ṣe ní gbogbo ìgbà ẹ jẹ́ kí n máa mọ̀ ṣe kọ́ mọ̀ korò mọ́ mi kọ́ mọ̀ dùn mọ́ mi ní gbogbo ìgbà torí wípé wọ́n ní kí n pa mo ti pa wọ́n ní kí n mọ̀ mo ti mọ̀ ọmọ yín ni mí gbà tí mo dọ́dọ̀ ìyá yìí mo rí àwọn nǹkan kan bẹ̀ tó jẹ́ wípé ẹnu mi ò gbà á láti sọ lórí afẹ́fẹ́ ẹnu mi ò gbà á láti sọ lórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká tún gbọ́ síwájú nípa ọ̀rọ̀ tí ìyá yìí sọ ẹ jẹ́ ká gbọ́ síwájú. ọmọ yẹn wá ń kọ́. ọmọ ti lọ bí tí tó yẹ kó lọ o ọmọ ti dà àwọn ọmọ rẹ̀ lẹ̀ o. kábíyèsí Elédùmarè. ṣé bẹ́ẹ̀ lèyìn ò ní ṣọ́ra tá sì rí ayé o ayé tó tóbi ẹ̀ ń bẹ̀rù ayé nìyẹn bí ẹ̀ ń gbọ̀n wó rẹ̀ rù bá mi ayé ní bẹ̀rù ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ alágbogbo dẹ ẹ foríjì mi o tá sì rí ayé ẹ má bínú ọmọdé ni mí o. màmá. ó wù mí kí n kú ònú èrè alẹ̀ ni o. màmá ẹ farabalẹ̀ màmá àwọn èèyàn ń júwe yín fún mi mo wáyé délé lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin rè ẹ ṣòro bá ẹnìkan wá sọ̀rọ̀ yín fún mi ó ní Kọ́lá Láwọdé mo ní ìyẹn sí gbogbo bí kíbi tó bá wù kọ́ lọ. mo ti wá ìyá ìdílé bí ẹ̀mẹ́rin ní tòótọ́ ní ọba wọn mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi wo ètò mi jákèjádò gbogbo àgbáláyé ṣùgbọ́n mo ń ṣe ètò yìí mo mọ̀ pé máa fi account number ìyá yìí sórí ètò láìpẹ́ ṣé tó bá ti di ọ̀rọ̀ owó pé ká fi owó ṣèrànlọ́wọ́ fún ẹnìkan kì í ṣe àkáǹtì tèmi lówó máa lọ láíláí èmi ò kì í ṣerú ẹ̀ ìzáìdà kí ìyá yìí kó fi account number rẹ̀ lẹ̀ tàbí ẹni tí ìyá yìí bá ní owó ìyá yìí kò ṣeé jí bí ìyá bá lu ẹnìkan wípé kọ́ bóun gba owó ń sọ́wọ́ ẹ̀ lè jí owó ìyá yìí bó lẹ ti fẹ́ jí nígbà tí ìbá kàn fẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ̀n nǹkan tí ìyá ẹ̀ tó ń sọ sí. lọ báyà lóde èmi náà wá rántí wípé mo wá béèrè lọ́wọ́ àwọn èèyàn bíi 10 àwọn kan wá sọ fún mi pé olórí àwọn obìnrin mọ̀ ń béèrè wọn àti ẹ̀ sọ̀rọ̀ jù báyẹn lọ wọ́n ní ìyá yẹn ń bẹ yẹn olórí àwọn obìnrin ni kéèyàn tó lè fi géńdé ọmọ lẹ̀ láti fi sọ pé òun fẹ́. ọmọ kakọ́ ló fi ilẹ̀ síbẹ̀síbẹ̀ tóun ò bọ́ sí
síbẹ̀ lèmi ò ti wá ní ronú. màmá ìgbà tó wá lásìdẹ̀ntì ó ṣẹlẹ̀ lójú ọ̀nà yìí tẹ́ ẹ ní kò ní ṣẹlẹ̀. ó pò mí accident ṣẹlẹ̀ ṣùgbọ́n kò tó ohun tó yẹ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó pò mí. ìyá ẹ bá yín fà á. ó bá mi bẹ́ẹ̀ ni yìí ọmọlúàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyígbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyígbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá dùn online TV ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. This is Yoruba Dun Online TV. In case you do your thing by yourself without telling anybody, please know that you are at owner's risk. You are at your own. We will not be responsible for any of it, because we are now informing you before you pay anything to any babalawo. Let us know. Let us know how the progress is going. Is this person responding to my call? Let us know so that we'll know how to get them, because we are the one going out there to interview them. So we'll know what to do about it. You know, this person is working. You call him, the owner of the Yoruba Dun Online TV channel. You call him to inform him, oh, this person is on my work. Oh, I'm calling this person, is not answering. So we will know how to help you to tackle it, because it's not easy out there. To make money is not easy. Now, let alone somebody that doesn't work for it to come and just have it all to his or herself is not very, very good at all. So please and please, I am begging each and every of our viewers and our fans anywhere all over the world, I am begging you in the name of the Lord, or anything you hold dear and sacred, before you pay to any herbalist on this channel. Tówó bá wà lọ́wọ́ rẹ̀ o lè fún mi. Mọ̀ tí owó tó wò kankan ò bá sí lọ́wọ́ rẹ̀ ní iṣẹ́ tó ń di ẹrù wo léèyàn lórí. Pè mí, Kọ́lá Láwọdé, kò sówó lọ́wọ́ mi. Ẹ jẹ́ fún wa ní nọ́mbà tẹ́fẹ́ fún wa. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn tó wà lọ́wọ́ wọn ni mo ra owó ẹ̀bẹ̀ sí, wọ́n lè fún wa ní owó consultation fees. Ṣẹ́gẹ́tì ẹ gbọ́ mi dáadáa o, wọ́n lè fún wa lówó consultation fees ẹni tí owó bá wà lọ́wọ́ ẹ̀. Ẹni tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ kí la fẹ́ gba consultation fees? Ṣé mo fẹ́ jẹ́ kọ́dọ̀ jẹ gbèsè kó tó fún mi lówó consultation fees ni? Rárá. Ṣùgbọ́n tó o bá lówó lọ́wọ́, olórí ọ̀fẹ́ láti fún wa. Tí o bá sówó lọ́wọ́ rẹ, I can't force anybody pé fún mi lówó consultation fee láíláí. Lórí ọ̀rọ̀ màmá tí mò ń sọ lọ, màmá Ìyálóde ọba obìnrin, Ìyálóde, gbogbo ẹ̀yin Ìyálóde níbikíbi tí ẹ bá wà tẹ́ bá ń gbétò yìí, ẹ mọ̀ ṣe o, ẹ mọ̀ ṣe o, ẹ mọ̀ ṣe o, yóò mọ̀ dùn mọ́ yín. Gbogbo ẹ̀yin èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà tó bá ń gbọ́ ètò yìí níbikíbi tí ẹ bá wà, torí wípé ọmọdé ò mórin jẹ kì í mórí jẹ kó mọ̀ra lọ́wọ́. Ìgbà míì àmọ́ wà kò sí bẹ́ẹ̀ ni ó ṣe rìn torí ò ní jí. Bẹ́ẹ̀ ni ìyá ìsọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní táwọn bá ti lọ kírun ní mọ́sálásí àwọn èèyàn máa ń sá fáwọn pé wọ́n á sún sẹ́yìn pé ẹ mọ́ dọ́dọ̀ rẹ̀, ẹ mọ́ tọ́. Ìyá ìsọ̀rọ̀ yẹn, ẹ mọ́ dọ́dọ̀ rẹ̀, ẹ mọ́ tọ́, torí wípé tẹ bá wò dáadáa, ìyá ìsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀, ìyá ìsọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ débi wípé tẹ bá gbọ́ ẹ̀rù ọba èèyàn, torí ẹ̀ ni ẹ ṣe gbogbo àwọn apá abì kan nínú fọ́nrán yìí débi wípé àwọn apá abẹ yẹn mi ò plé rẹ̀ tààrà, torí wípé ẹ wo bí tí màmá yìí ti ń sunkún. Mo fẹ́ kẹ́ ẹ wo apá abẹ, màmá yìí sunkún, wọ́n dà mo ti sọ lẹ́ẹ̀kan, ẹ wo apá abẹ tí màmá yẹn ti ń sunkún. Màmá yẹn sunkún lápá abẹ kan, ó sunkún lápá abẹ kan. Àsìkò gba yẹn lẹ́nìkan pè mí láti United Kingdom, tó nígbà tí mo ń ṣe program yẹn lọ, ẹnìkan pè mí láti United Kingdom. Ẹ wojú ìyá yẹn ojú ẹ̀ ti yàtọ̀. Kí ni nǹkan tí ìyá yìí fi sunkún? Ẹ wò kí ni nǹkan tí ìyá yìí fi sunkún? Ó rántí wípé
ǹjẹ́ tó ń bá kú tán ṣé torí kò sí ọmọ kankan nínú ọmọ ìyá yìí ìyá ìwò pé tó ń bá kú tán pé kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá kú tán. Àsìkò gba yẹn lẹ́nìkan pè mí láti United Kingdom. Nígbà tó pè mí ó ní kí n bóun fún ìyá ìlówó, mo fún ìyá ìlówó, ojú ìyá iná mo ní màmá ẹnìkan ní kí n fún lówó mà, màmá ní ẹnìyẹn ní kí n fún màmá ní 20,000 naira. Ẹnìyẹn náà màmá gbọ́ mi báyìí, ó màmá gbọ́ ètò mi báyìí torí wípé ìyá ìtú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, ìyá ìsọ ọ̀rọ̀ tó pọ̀, ó sọ ọ̀rọ̀ tó pọ̀. Ẹ wò ẹ̀yin náà ẹ wò bí ìyá ìṣe ń sunkún, ẹ wò bí ìyá ìṣe ń sunkún. Ìyá ìsọ wẹ́tẹ̀ nínú ọ̀rọ̀. Mo kí gbogbo wa ò jákèjádò gbogbo àgbáláyé, ìwọ má bá àyàn sọ pé kò sí ayé o. Tó bá sọ pé kò sáyé, ayé ń bẹ èèyàn wà o, ayé ń bẹ èèyàn wà. Má bá wọn sọ pé kò sáyé o. Ayé ẹ dákun mọ bẹ̀bẹ̀, tẹ́ bá dàgbọ́n ẹ má ta mí o, tẹ́ bá di ìjì ẹ má gbé mi lọ o, ẹ má gbà mí ní gbogbo ọ̀nà. Ẹ wojú ìyá yìí, ẹ wojú ìyá yìí, ẹ wojú ìyá yìí, ẹ kójú ìyá yìí ti yàtọ̀. Ẹ wò bí tí mo ní màmá yìí ti ń sunkún rèé. Oríṣiríṣi bí tí mo ní màmá yìí ti ń sunkún rèé. Èyí náà wò ojú màmá yìí ti yàtọ̀, màmá yìí ṣàlàyé àwọn ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ àwọn nǹkan kan torí ibi àwọn tí mo mú òtún yẹn fúnra mi ni mo mú òtún bẹ̀, kò ṣe gbé jáde. So that is why tí mo kànra fi mú òtún bẹ̀ yẹn, ẹ bá mi ṣí bẹ́ẹ̀, kò ṣe gbé jáde. Lórí account number màmá máa fún wa ní account number wọn, account number màmá, torí àwọn yẹn ti pè wá. Àwọn nìkan ti ẹ̀ pè mí gan pé òun fẹ́ rán ìyá yẹn lọ sí Mecca silently, wípé ṣùgbọ́n kí n fún ní nọ́mbà ìyá yẹn, mo ti fún wọn. Àwọn èèyàn pè mí gan lórí ọ̀rọ̀ ìyálóde. Jẹ́sẹ̀ mọ̀ pé ìyálóde yìí gan fúnra wọn gan, mi ò mọ̀ páwọn yẹn gan ti mọ̀ wọ́n nílùú òyìnbó gan tẹ́lẹ̀, wọ́n ti mọ̀ wọ́n ní UK, l'Amẹ́ríkà, tí màmá ìgan ti lọ máa ń sẹ́ndì nǹkan sí DHL tẹ́lẹ̀. Ìyá ìgan ti lọ máa ń sẹ́ndì ẹrù sí àwọn DHL. Àwọn ti mọ̀ màmá yìí tẹ́lẹ̀ ní káàkiri, wọ́n ti mọ̀ màmá yìí nílùú òyìnbó, wọ́n ti mọ̀ wọ́n. Tó yẹ pé màmá yìí tó sì jẹ́ pé àwọn èèyàn kànrìn lórílẹ̀‐èdè Nàìjíríà kọ̀ọ̀kan gan wọ́n mọ̀ màmá yìí. Màmá yìí ti ń bá wa, wọ́n ti máa ń sẹ́ndì nǹkan sí DHL tẹ́lẹ̀, wọ́n ti máa ń sẹ́ndì nǹkan ní DHL. Ṣùgbọ́n mo kí gbogbo wa wípé ṣe rí ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ wa ń là kọjá nílùú òyìnbó àti ní Nàìjíríà. Ǹjẹ́ ṣé mọ̀ wípé ìṣòro yìí Ọlọ́run ọba ọba bíyà ìṣòro yìí. Mọ́kàndínlẹ́ rò pé ìṣòro kan pé kò ní lọ, kò sí ìṣòro kò sí kankan tó lè ṣẹlẹ̀ sí ọ láyé tọ́lọ́run ò ní yanjú ẹ̀. Ọkàn lè wá bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń yanjú ìṣòro, Ọlọ́run ọba ní máa ń yanjú ìṣòro ẹ̀dá, yóò yanjú ìṣòro rẹ̀. Mo fẹ́ kẹ́ jẹ́ ká tó gbọ́ nǹkan tí ìyá ìtún sọ. Lóòótọ́ ẹ ti gbọ́ àwọn nǹkan kan nínú àwọn nǹkan tí ìyá ìsọ, ẹ ti gbọ́ sẹ́yìn tẹ́lẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ kí n yan nàná ẹ̀. Ìyá ìsọ̀rọ̀ kan gan pé ẹnìkan bóun ni mo ṣe fẹ́ sọ náà, wọ́n sọ̀rọ̀ kan ibẹ̀ yẹn mi rò pé ìyẹn náà màmá sọ pé ọmọbìnrin kan wà, ọmọbìnrin yẹn ó kí mo tiẹ̀ fẹ́ ṣàlàyé bí màmá ti sọ. Màmá ní ọmọbìnrin kan wà, màá post àwọn yẹn. Wọ́n ní ọmọbìnrin yẹn wọ́n ló ọkọjá àyè rẹ̀ sí àwọn, ó gbà wọ́n lọ police station. Nígbà táwọn dé station wọ́n ní àwọn bá ṣẹ́jú mọ́. Wọ́n ní ọ̀dọ̀ wọ́n gbowó lọ́wọ́ àwọn gbà yẹn, láwọn dẹ̀ kúrò ńbẹ̀. Wọ́n ní láftà àgbà yẹn ọmọ yẹn kò ju bí ọ̀sẹ̀ lọ, bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì nìyẹn níbẹ̀rẹ̀ sí bó sùn yóò rí sí gidi, bó jí yóò ra wọn lójú àlá, bó sùn yóò rí sí gidi. Ẹni bọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ fámìlì ọmọ yẹn ṣe wá àwọn kan nìyẹn. Ṣé ráwọn nǹkan kan wà tí màmá yìí sọ tó jẹ́ wípé ó dìbò gan, kì í ṣe gbogbo ẹ̀ ni màá sọ, kì í dẹ̀ sí gbogbo ẹ̀ ni màá gbé sórí ètò kí n jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò. Rárá, kì í ṣe gbogbo ẹ̀ ni màá gbé síbẹ̀. Ẹ jẹ́ kí ọ̀gá. Ǹjẹ́ ṣó mọ̀ pé o nílò àwọn kan, bóyá o mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní wúlò tiẹ̀. O nílò àwọn kan tí yóò fà ọ lọ sí orí afárá aláìní gbèdéke tí ó sì jẹ́ afárá ìgbéga. O nílò àwọn kan o.
má fojú dìyàn. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. torí ẹ̀ mo ṣe ń ṣàlàyé wípé àwọn nǹkan kan sì wà tó jẹ́ wípé màá ṣàfihàn rẹ̀ ṣe rí àwọn ètò wa lásìkò yìí ó ti yàtọ̀ ẹni tó ti ń text message sí mi àwọn tó ti ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àwọn tí mi ti gbé kọ́ wọn ṣẹ́ẹ̀dẹ̀ rí mo fẹ́ ṣàlàyé kíní kan àwọn kan ti rán mi níṣẹ́ pé kí báwọn ṣe àwọn iṣẹ́ kan tí mi ò tíì ṣe ààyè ni o tàbí mo lè sọ pé ààyè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ mọ̀ pé àsìkò December period la wà olúkálùkù ọmọ lọ káàkiri ìyẹn ló fà á tó fi di wípé tẹ́mọ̀ rí pé ńgbà míì ẹ rán mi níṣẹ́ pé ní kí n bá ń lọ sọ́dọ̀ àwọn kan mi ò tíì lọ ẹ má fi kíní yẹn má fi bínú sí mi ẹ jọ̀ọ́ torí ṣe láwọn iṣẹ́ wa yìí mo lè parọ́ fún yín ó máa ń tèkì àwọn nǹkan kan ó máa ń tèkì time iṣẹ́ ìmọ̀ gba àwọn àsìkò kan téèyàn bá fi ọpọlọ ṣe ìvat téèyàn bá lo ọpọlọ kọ̀ọ̀kan láti fi ọpọlọ ṣe iṣẹ́ ìmọ̀ tèkì àwọn time kan ó lè tẹ ọmọ tèkì àwọn time kan nínú time èèyàn ọmọ tèkì ẹ̀ so that is why ẹ pé èmi náà máa ń fi ọgbọ́n ṣe nígbà míì ẹ jẹ́ ká tó lọ sí ìpolówó ẹ jẹ́ ká lọ sí ìpolówó. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ bí ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyígbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyígbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé. Ṣó ti wá rí i pé Yorùbá Dùn láṣà, ó dùn lédè. Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo. ẹni yẹn náà wá tó ní kèé pé òun gan déédéé mọ́ báyìí o ṣé ń gbọ́ mi mo wá lo dàrẹ́tà àṣekù kí ni ká ṣe fún un. wọ́n ní ká dá padà pátápátá ni. ká dá padà pátápátá èyí tó ṣe dá padà pátápátá bẹ́ẹ̀ ni tó ti wà lókè tí ó wà ní ẹ̀. torí àti ó máa ń ṣe pé ẹgbẹ́ máa ń fọ̀rọ̀ báyìí kó lè jẹun. ṣẹ́rí mo fẹ́ jẹ́ kí gẹ́gẹ́ kan yé wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti lọ sílùú òyìnbó ẹnìkan ti mo rántí táìmù kan tẹ́nìkan sọ pé tóun bá ti dé ìlú òyìnbó pé ogun ti ṣẹ́ rárá o ogun ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹlòmíì gan wà níbi pé ìlú òyìnbó làwọn ẹbí òròpọ̀ wà lóòótọ́ ìlú òyìnbó ló wà ṣùgbọ́n ẹlòmíì wà nínú ẹ̀wọ̀n lẹ́lòmíì wà ẹlòmíì ìlú òyìnbó làwọn ẹbí òròpọ̀ wà ẹlòmíì kò níbi kankan tí ń gbé so sẹ́bẹ̀ yẹn ni ó ti ṣẹ́rí kéèyàn tó lè tọrọ owó lọ́dọ̀ àwọn aráàlú òyìnbó kọ́kọ́ wo sàkún kankan pé ṣẹ́ni ìlò lọ tàbí kò lò lọ no ẹ má tiẹ̀ jẹ́ ká wò bẹ́ẹ̀ yẹn because inú òtútù ni o inú òtútù gidi especially àwọn tó wà ní Amẹ́ríkà àti UK inú òtútù burúkú lẹ́lòmíì ó wà ẹlòmíì ó ń skọ́ọ̀tì ni ẹlòmíì kò níwèé ìgbélú ẹni tí ò sí níwèé ìgbélú yọmọ jíṣẹ́ ṣe ni ìwọ̀nba nǹkan péréte ní ọmọ gbà torí àwọn tẹ́bá wò ń gbà mí àwọn fámìlì mi ọmọ wò pé ṣe bọ́mọ wa ti wà l'Amẹ́ríkà ọmọ wa ti ṣe kinní kan ọmọ wa ti ṣe kinní kan mo sì fẹ́ jẹ́ kó yí ẹ lẹ́nìí ìyá ìsọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ìyá ìsọ̀rọ̀ kan kékeré kan mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ìyá yẹn sọ. mo ti ṣẹ́ fún yóò àmọ́ fi ṣẹ́ẹ̀tì tiẹ̀ bá mi sọ̀rọ̀ mo sì ṣiṣẹ́ fẹ́ńtọ̀n ó dé abáyé ó wá ní èbóyò kò rántí mi mọ́ àbẹ́ ẹ̀gbọ́n mi ẹni yẹn náà wá tó ní kèé pé òun gan déédéé mọ́ báyìí o ṣé ń gbọ́ mi mo wá lo dàrẹ́tà àṣekù kí ni ká ṣe fún un. wọ́n ní ká dá padà pátápátá ni. ká dá padà pátápátá èyí tó ṣe dá padà pátápátá bẹ́ẹ̀ ni tó ti wà lókè tí ó wà ní ẹ̀. torí àti ó máa ń ṣe pé ẹgbẹ́ máa ń fọ̀rọ̀ báyìí kó lè jẹun.
ẹgbẹ́ máa ń fọ rọ́bà kó o lè jẹun ṣé ẹ rí oògùn kan wọ́n ogun kan wọ́n nǹkan dáadáa ló le àti kọ́lé yìí èyí ó ṣe wàhálà àti bìwó lé àti bíwò lè. ṣọfẹ́ gbọ́ ṣọgbọ́n kan tí ìyá yẹn sọ má bá àyàn sọ pé kò sí ayé o má bá àyàn ẹni tí ọpọlọ ẹ̀ bá kú ló lè sọ pé kò sí èèyàn pé kò sáyé kò sì sí èèyàn ẹgbọ́n ọ̀rọ̀ tí ìyá yìí sọ wọ́n lè vat a sì tún lọ sí ọ̀dọ̀ màmá mo lọ sọ́dọ̀ màmá tó ní màmá ò sí lára ní báyìí wọ́n ṣiṣẹ́ lọ wọ́n lọ sí àwọn ìlú kan wọ́n máa ń gbé àwọn ìyá ìkiri ni wọ́n máa ń pè wọ́n káàkiri ni ìyá ìṣe àwọn nǹkan kan tó jẹ́ wípé ó jọ mí lójú ìyá ìṣe àwọn nǹkan kan lójú mi tó jẹ́ pé kò ṣeé sọ lórí afẹ́fẹ́ mo sì fàsìkò yìí kí ìyá Jímáré mo kí yín o ní Kogi State ní Yàgbà East ní Kogi State mo kí yín o ìyá Jímáré ẹ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè àwọn èèyàn ńláńlá mo kí yín o ẹ̀yin babaláwo ẹ̀yin jáwéjágbò ẹ̀yin oníṣègùn ẹ̀yin bó mo ṣe fẹ́ sọ gbogbo ẹ̀yin mùsùlùmí àti kìrìsìtẹ́nì mo kí gbogbo yín láṣẹ Èdùmàrè yọmọ dùn mọ́ yín ẹ mọ̀ ṣe mo fẹ́ kẹ́ jẹ́ ká pawọ́pọ̀ ká ra ìyá yìí lọ́wọ́ kódà oníṣẹ̀ṣe gan lè ra ìyá yìí lọ́wọ́ torí nǹkan tí ìyá yìí ń ṣàlàyé ìyá yìí nìkan ló yé ó yé dáadáa ó yé ju bí a ṣe lérò lọ torí nǹkan tí ìyá yìí ṣàlàyé tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ deep nínú ọ̀rọ̀ tí ìyá yìí sọ nǹkan tí ìyá yìí ṣàlàyé nǹkan tó deep ni nǹkan tó deep gidi ni ìyá yìí sọ tó bá fi lè mú àgbàlagbà máa sọkún ẹ rí pé nǹkan tó deep ni ìyá yìí sọ ìyá yìí sọkún omi jáde lójú ìyá yìí omi jáde lójú ọ̀rọ̀ tó deep gidi ni ìyá yìí sọ ó sì jẹ́ kí n mọ̀ pé ayé ń bẹ èèyàn wà ayé ń bẹ èèyàn wà gbà tí mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyá yìí pé ta ni wọ́n ń pè ní ìyá àlóde ìyá ní olórí mo kí wa o jákèjádò gbogbo àgbáyé ẹ̀yin tẹ́ ti ń pè mí ẹ̀yin tẹ́ ń pè mí mo sọ mo máa ń gbọ́wọ́ consultation fee o consultation fees mi with time and condition ọ̀rọ̀ wọn ó ní condition tó rọ̀ wọn mo ti sọ ìwọ tó o bá lówó lọ́wọ́ ọ̀pá dandan sọ fún mi pé ò lówó lọ́wọ́ ìwọ tó bá wà lọ́wọ́ ẹ̀ yes I'm not forcing anybody pé o gbọ́dọ̀ san kinní kan o gbọ́dọ̀ fi tipátipá ṣe kinní kan rárá o kò sí àfipásí nínú ètò tèmi o torí pé ètò mi ìrọ̀rùn ló bá dé ìwọ tó o bá lówó lọ́wọ́ mo sọ ìwọ tó o bá lówó lọ́wọ́ jẹ́ kí n mọ̀ ìwọ tó o bá lówó lọ́wọ́ jẹ́ kí n mọ̀ torí mi ò fi tipátipá mú yàn mo kí gbogbo wa o jákèjádò gbogbo àgbáláyé ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹtùn ká tó gbọ́ nǹkan tí ìyá yìí sọ mo fẹ́ kẹ́ jẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Káàárọ̀ oòjíire pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó ṣùwápọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyígbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ní ìyàwó ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyígbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá dùn online TV ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. ǹjẹ́ ṣó mọ̀ pé o nílò àwọn kan bóyá o mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní wúlò tiẹ̀ o nílò àwọn kan tí yóò fà ọ lọ sí orí afárá aláìní gbèdéke tí ó sì jẹ́ afárá ìgbéga o nílò àwọn kan o má fojú díyàn. Yorùbá dùn online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. gbogbo ọmọdé tó bá ń gbọ́ mi báyìí tí wọ́n tó ra dìkámúra gbájí bẹ́ẹ̀ gbin ìṣẹ́jú kan bá kànyàn tí yóò fẹ́ gbin ìṣẹ́jú márùn-ún gbà padà. ẹ gbọ́ mi àmọ́ ṣàgbọ́ tí ayé ti dìdàkudà obìnrin kan báyìí lọ́dẹ bíi mẹ́ta ó jọmọ́ ọdún sáyé nu ìyí tí ò jẹ́ sóògùn mọ́nú
ẹ̀gbọ́n ọlọ́run bẹ bíi tàtijọ́ àwa là ṣe ń bàbá bíi tàtijọ́ mọ́ ibi èèyàn bá lè rìn dé ni oògùn bẹ oògùn lọkọ lópin àwọn bàbá wa kan bẹ bàbá arúgbó ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbẹ̀ngbẹ̀yìn lọ tó ṣe pé oògùn bẹ ní ọwọ́ wọn lóògùn tó dájú ló jẹ́ pé mi ń jẹ́ ọ lójú ẹsẹ̀. ló jẹ́ pé mi ń jẹ́ ọ lójú ẹsẹ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ ìjà yóò rójú. ní ọdún kan ẹja ṣe dáadáa gbogbo tí kálukú bá ṣe ní ó jèrè rẹ̀ mo rí ẹni tí èmi fúnra mi ajá àjọjọ mọlẹ̀ bàbá agbẹ́ ilẹ̀ báyìí a sì kóbì akórógbó akátare sínú rẹ̀ a sì bomi sí i wọ́n ń pe ibẹ̀ ní òkè àgbọ̀nlà nílùú Tòkunbọ̀ ibẹ̀ láti lọ sí awádìmọ̀ ẹ̀yìn báyìí àwa búra pé kíní yìí o ìyìn ní ṣe báyìí tó sì jáde láyé òun náà sì búra òun ní ṣe báyìí tó ń yè jáde láyé tàbájọ búra lájọ fẹnu gbéjẹ. Bàbá ìrè pa nǹkan dàárọ̀ ẹni tí ré parí ó ti ń lọ bí ẹ̀mẹ̀ ìjọba bàbá fẹ́mọ̀ pé ọlọ́run bàbá ni nígbà náà ìgbà tó tó stéèjì kan mo padà sí ilé wọ́n wá fi mí fọ́kọ ìgbà tí mo wá lọ́kọ mo fẹ́ bàbá tí wọ́n ń pè ní Sàlàkọ́ nílùú Òré létí odò bẹ́ẹ̀ ni níbi ọ̀nà Wálá mo bímọ fún un dáadáa mo ṣàbíyamọ fún un. A wá padà sí Àṣẹwélé ìgbà tá a wà láṣẹwélé wọ́n fi mí jẹ ìyálàtẹ̀ ọdẹ látàrí pé lọ́dún kan àwọn olè wọ̀lú mo sì ń sí OPC lójú méjèèjì mo sì jẹ́ nìkan tó láyà mo jáde síta wọ́n wá fi mí ṣe ìyálàtẹ̀ ọdẹ tí mo sì jẹ́ yìí ayé Adéǹjì ààrẹ ọmọ Kwara State òun ni mo ti jẹ ìyálàtẹ̀ ọdẹ ó ń gbé ní ìlú Ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ ni òun ni ààrẹ ń wà ńgbà náà bàbá ń ti kú ìgbà tí bàbá yẹn kú òun ni wọ́n fi Dúpẹ́ Ojú-Àánú-Fọ́ tó wà ní Ìgbádó òun ló jẹ ààrẹ ọdẹ sì kejì nígbà tí Dúpẹ́ Ojú-Àánú-Fọ́ tó jẹ ààrẹ ọdẹ nígbà náà Yẹ̀kínì Àṣẹwélé òun la kọ̀wé Tébèlò ló gbé akọ̀wé fún Yẹ̀kínì Tébèlò yẹn ìlú Ìbàdàn ló gbé nínú ẹgbẹ́ ọdẹ Àbáláyé association nígbà tí Tébèlò padà sí Ìbàdàn tí wọ́n bá bọ̀ tá à ń bá ẹgbẹ́ ọdẹ bọ̀ títí ló bá di ọjọ́ kan nígbà tí wọ́n rí mi lọ́mọdé obìnrin ni mí wọ́n sì rí i pé mo kéré ọ̀rọ̀ ọjà kan ṣẹlẹ̀ ní rìsáàfù wọ́n ń pe abà yẹn ní abà Sàárẹ́ wọ́n máa wá dà wá láàmú lójú méjèèjì bàbá ọmọ mi sì jẹ́ akíkanjú bàbá Òré bàbá táwọn ilé díẹ̀ níwọ̀nba mo sì jẹ́ ìyàwó kékeré ó finú tán mi tán gbogbo tó ní lágbára ló fún mi ní bàbá yìí nígbà tí bàbá yìí tó gbìyànjú fún mi èmi náà dá sẹ̀ríà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú gbóhùn débi pé wọ́n mọ̀ pé ọdẹ tó bá wà tí olóògùn kà lọ́wọ́ tó bá ti kú re kò ní sùn re ó tó ṣèjì kan wọ́n gbógun tì mí nílùú Àṣẹwélé à ń pe arákùnrin kan ní Pọ́ọ̀lù ọkọ̀ àjẹ́ ìgbà tó wà nílùú Omi fún ìgbogbo eléré ní í ṣe ó jẹ́ rédíóníìkì gbogbo eléré ó ní wọ́n yàn ní akọ̀wé ọdẹ ìgbà tí ó jẹ́ akọ̀wé ọdẹ táàfì jẹ́ akọ̀wé ọdẹ à ń pè ìyá kan ní Ìyẹ́rìn ìyálàtẹ̀ ọdẹ ó wà ní Kọ̀ǹsté àti mọ̀mọ́ Dúpẹ́ lọ́rẹ̀ mọ̀mọ́ yẹn máa tẹran àgbẹ́ wọ́n ti kú gbogbo wọn ti kú o àwa wà ní ilé Ràífù ọdẹ ọ̀rẹ́ tí wọ́n ń pè ní Olú ọdẹ ọ̀rẹ́ afẹ́fi jẹ Olú ọdẹ àwa lọ́bẹ̀ àti akọ̀wé ọdẹ jẹ́nẹ́rà tó wà láṣẹwélé lónìí tí wọ́n ń pè ní Abe ńbẹ láyé kọ́ ló bá lọ rẹ̀ mí rẹ kẹ́mi rí ogun ọmọ rèé ni toró jẹ́ olótìtọ́nu ọdẹ ó wá mú Pọ́ọ̀lù ọkọ̀ àjẹ́ wá wípé lòun fẹ́ ká fi ṣe akọ̀wé èmi mo pa obì Pọ́ọ̀lù ọkọ̀ àjẹ́ lọ́jọ́ náà lọ́hùn ọjọ́ tí
a fẹ́ lọ fi rẹ̀ fùdóye gangan tó fẹ́ lọ sí wúyè torí pé a lọ erin jẹ tá a dé tá a lọ jẹ olúọdẹ erin jẹ ńlá lọ ṣèpàdé nílé rẹ̀ fùlọ́rẹ̀ wọ́n sì rí i pé ọmọdé ni mí pé ìyálàtẹ tó kéré jù ni mí nígbà tí Pọ́ọ̀lù ọkọ àjẹjẹ akọ̀wé tá a pabi rẹ̀ tí gbogbo àwọn obìnrin gbà tọwọ́ tẹsẹ̀ àti ìyálàtẹ ọdẹ Ìgbádó tó jẹ ìyálájé ìlú Ìgbádó ìyá yẹn ti kú lónìí ọ̀run rere Ọlọ́run bá mi fọ̀run kẹ́ gbogbo wọn. Yẹn bá ní mo hùwà tí ò dá aláṣẹ wélé wọ́n ní mo bá ọmọ ọdẹ ẹgbẹ́ mi jà àwọn ọmọdé sì gbógun tì mí ni ìjà sì fi le ìjà ilé gan tí ì ṣe kékeré ọ̀rọ̀ rìsáàfù òun ni àwọn ọdẹ ní ẹgbà kan rí nígbà náà à ń pe ẹnìyẹn ní Jerry ó ti kú lónìí ọmọ Oǹdó ni gbà tí wọ́n gbọ́rọ̀ nǹkan rí wọ́n gbìyànjú lórí mi wọn ò rí ṣe ní wọ́n bá ní anípàdé ní wọ́n bá lọ ṣèpàdé nílé bàbá Jọ̀ọ́nù lábẹ́ igi nínú kòkó bàbá Jọ̀ọ́nù ó jẹ́ ọmọ Òrò Àgọ́ bàbá Jọ̀ọ́nù náà ti kú lónìí o ọmọ Òkò òun náà ti kú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ wà nígbà wáṣẹ̀ ni wọ́n ti lọ gbogbo àdúpẹ́ tọ́lọ̀ dẹ̀mí ti wá sí lónìí bí ẹ ṣe gbógun tì mí nù ní ẹ bá ní Pọ́ọ̀lù ó kọ ìwé tó kọ ń bẹ ní ọwọ́ mi báyìí wọ́n bá ní kó kọ̀wé pé kí n lọ fìyà láti ọdẹ lẹ̀ kí n jìnnà sáwọn díẹ̀ náà ní ìyá 2016 wọ́n ní kí n jìnnà sáwọn nínú ẹgbẹ́ ọdẹ ìyá 2016 ọjọ́ 4 oṣù kẹsàn-án òun ni wá ṣèpàdé yẹn lọ́jọ́ náà lọ. Nígbà tó yá Olúọdẹ Ìgbúròwò àti Gani Kẹ́nìsọ́ Olúọdẹ tó jẹ bàbá lọ́jà ní Kẹ́nìsọ́ lónìí wọ́n wá rán ni sí mi. Gbogbo wa jákèjádò gbogbo àgbáláyé ṣe rí ètò yìí nípele la máa ṣàwọn ètò wa báyìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ní wípé a kì í mọ̀ ọ̀ṣọ́ a kì í mọ̀ ọ̀yọ́ ọ̀ṣọ́ jù ọ̀ṣọ́ lọ a kì í mọ̀ ọ̀yọ́ ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ gba ọ̀dọ̀ mi kọjá torí tó bá gbọ́dọ̀ mi kọjá màá lè jẹ́ kó yé yín wípé mo mọ̀ sí ṣùgbọ́n nǹkan tí ẹ bá ṣe tí ó bá gbọ́dọ̀ mi kọjá mi ò mọ̀ sí o torí àwọn kan wọ́n máa ń ṣe àwọn nǹkan kan nígbà míì gbà tẹ́nìkan ó so tó pè mí láti ìlú òyìnbó ẹ wo àdéhùn tí ẹ̀ tó fẹ́ jẹ́ kékeré kan yé wa lénìí ṣé láwọn àṣìṣe kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa ń ṣe wọn ni wípé ká má máa jẹ́ kí ẹni tó ní ètò kó máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí ò dáa rárá ẹni tó ní ètò ó gbọ́dọ̀ máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ṣe rí èmi tí mo ní ètò mi tí mo gbé ètò ìwá sórí kinní mi ò kí n ṣe dẹ̀dẹ̀rìn ẹ gbọ́dọ̀ jẹ́ kí n máa mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ni wípé jẹ́sẹ̀ mọ̀ wípé ẹnìkan pè mí ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ó ṣàlàyé àwọn nǹkan kan fún mi ọ̀rọ̀ yẹn bà mí nínú jẹ́ mo wá ṣàlàyé fún un mo wá pè é pé ọ̀rọ̀ tó sọ yìí wáyé tó fi sọ̀rọ̀ yìí fún mi tipẹ́tipẹ́ kẹ́ ti sọ̀rọ̀ yìí fún mi wáyé tẹ́ fi sọ fún mi tipẹ́tipẹ́ ó wá ní kí n má bínú wípé ẹ̀rù ń bà wọ́n àti sọ ni ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́n bá bẹ̀ wá mi ìfẹ́ kíkiní yẹn máa hápùn mọ́ débi wípé àwọn kan nínú àwọn oníṣẹ̀ṣe tí mo gbé wá sórí ètò mi ẹ ṣáà jẹ́ kí ẹ jẹ́ kí n rọra sọ torí wípé ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ọjọ́ ọ̀rọ̀ kan tí kò múnú mi dùn rárá ó sì bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ló bà mí nínú jẹ́ nínú àwọn nǹkan yẹn nígbà tí mo gbọ́ torí ìgbà tí mo gbọ́ yẹn mo rí wípé the only best way ni wípé kí n bá obìnrin yẹn sọ̀rọ̀ torí ó yẹ kí obìnrin yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó yẹ kó lè pè mí irú ìwà bẹ́yìn ò dáa rárá láti ọ̀dọ̀ oníṣẹ̀ṣe ṣírú obìnrin bẹ́ẹ̀ ẹni tí nǹkan yẹn ṣẹ̀ sí òun ó ti máa gbọ́ mi báyìí torí wípé a kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ń kí gbogbo wa jákèjádò gbogbo àgbáláyé ibi tá a wà nílẹ̀ àti ní diaspora a mọ̀ ọmọ ṣe o torí irú mọ tiẹ̀ sí lọ́bẹ̀ ògìrì ọmọ tiẹ̀ sí lọ́bẹ̀ ata ọmọ tiẹ̀ sí lọ́bẹ̀ a mọ̀ ọmọ ṣe láṣẹ Èdùmàrè kò ní kóró mọ́ wa yọmọ dùn mọ́ wa ni
Akọ́láwọlé Aláọdé ló kọ mi o. Mo tún sọ lẹ́ẹ̀kan sí ìwọ tó ní ìdí nọ́mbà màmá yìí pè mí torí pé ó ti wà nínú ètò mi ò kì í fi nọ́mbà lẹ̀ sórí ètò. Ẹ gbà mí bí mo bá ṣe rí. Mi ò kì í fi nọ́mbà lẹ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí bí mo bá ṣe rí. Torí olúkálùkù ló ní protocol àti procedure tó ń lò lórí ètò rẹ̀. Ẹlòmíì lè fi nọ́mbà lẹ̀ sórí ètò tiẹ̀. Ìyẹn ọkàn mi. Ṣùgbọ́n bí mo ṣe ń ṣe tèmi ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe tiẹ̀. Báyìí ni màá ṣe wọn ìmú èèyàn sí torí gbogbo ètò kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ ní nǹkan tí wọ́n ń pè ní break ìjánu. Gbogbo ètò ló gbọ́dọ̀ ní ìjánu. Tí ètò bá ti ní ìjánu yóò jẹ́ kí ètò yóò nítumọ̀ létí àwọn èèyàn tó bá ń gbọ́. Ẹ jọ̀ọ́ ètò tèmi ó ní ìjánu débi wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí gbogbo wá sórí ètò mi ò kì í fi nọ́mbà wọn sí. Ìdí rẹ̀ sì rèé torí àwọn kan text message àwọn kan ti ń bú mi. Wọ́n send àwọn messages burúkú sí mi. Kọ́lá Aláwọdé, why you don't release people's number? Mi ò lè release ẹ̀. Torí wípé àwùsọ bí ọ lè rè pé tó ti ṣe ọ rí, ó ti ṣe mí rí dáadáa. Ṣé ẹ dẹ̀ rí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wò yìí? Wọ́n ti babaláwo tẹ́ bá pè ní Nàìjíríà tó ti gborúkọ yín lẹ̀, tó ti gborúkọ ìyá yín, tó ti morúkọ yín àtorúkọ ìyá yín, ó láṣẹ lé yín lórí láti lè handle ẹni, láti lè ṣe nǹkan tó wù yín. Ó láṣẹ lé yín lórí. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ẹ jẹ́ kí n máa handle ẹ̀ fúnra mi. Kò ní rọ́ nínú. Torí tẹ́ bá fi rọ́ ṣe ìṣẹ̀ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń padà pọ́n lásán ni. Èmi ò ní fi rọ́ ṣe ìṣẹ̀ṣe. Èmi ò ní fi rọ́ ṣe ìṣẹ̀ṣe yìí. Ìṣẹ̀ṣe yóò sì wọ́n gbè mí ní gbogbo ìgbà. Akọ́láwọlé Aláọdé ló kọ mi. Lórí ọ̀rọ̀ tí ìyá yìí sọ àti dúpẹ́ fọ́lọ́run. Lórí ọ̀rọ̀ tí ìyá yìí sọ a sì lọ sí ẹni tó bá fẹ́ fún ìyá ìlówó torí mo mọ̀ pé àwọn èèyàn ń pè mí pé àwọn fẹ́ fún ìyá ìlówó. Àwọn kan ní ṣé káwọn send owó sí mi rárá. Ẹ má send anything sí mi o. Ìyá yìí ni kẹ́ send owó sí. Mi ò tí ì rí wọn pè torí wọ́n travel láti bí ìjọ́ 4 ni wọ́n travel. Àwọn èèyàn gan ti rán mi sí wọn pé mi ò tí ì bá wọn tí wọ́n sí láràndì. Ẹ jọ̀ọ́ wọ́n fọlọ́wọ́ bá bẹ̀ wá. Ìyá ò sí ní àràndì. So àwọn tó ti ń pè wọ́n tí bó mo ṣe fẹ́ sọ tí nọ́mbà ìyá yìí wà available, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ìyálóde omi fọ́n wọn kì í parọ́ o. Gbajúgbajà èèyàn ni. Gbajúgbajà èèyàn ni kì í ṣe tí wọ́n ń parọ́. Torí ẹ̀ ẹnìkan tí ẹ pè mí gan ó lóun pè ìyálóde omi fọ́n ó ló sọ pé òun ò gbowó pé kó fowó lẹ̀. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe dédé, ẹ jẹ́ ká ṣẹnu ní dédé síbí. Torí pé ṣe rí ibi téèyàn bá mọ̀ dé nìkan sọ̀rọ̀ dé o. Ibi téèyàn bá mọ̀ dé nìkẹ́dà sọ̀rọ̀ dé. Mo dúpẹ́ fọ́lọ́run. A dúpẹ́ fọ́lọ́run lórí ètò wa. Ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí ìyá ẹ̀ tún sọ síwájú bí ẹ̀sìn kan. Kí ló pè ní ìyálóde? Ìyálóde ọba obìnrin nílẹ̀ Yorùbá. Níbòmíì olórí àwọn ọmọ mi Ọ̀pàtẹ́ Àlàkẹ́ Alágogo dẹni. Mọ̀mọ́. Ṣé lè dédé fún èèyàn lásán jẹ́ ìyálóde? Kò ṣeé ṣe, kò pọ́síbù. Irọ́ ni. Kò pọ́síbù. Bí wọ́n bá sì gbé èèyàn lásán tí a fi jẹ ìyálóde, ó pẹ́ jù nígbà tí ó bá pósù kàbóṣù méjì, òun náà ti di ìyá tó jù ìyá lọ. Bí ti bò. Ìyá ńlá ni ó dà ni. Ìyá ńlá ni ó dà tó jẹ́ pé kò síbi tó náà ní lè dé. Tó jẹ́ pé kò síbi tó náà ní lè dé. Bẹ́ẹ̀ ni. Mọ̀mọ́. Kí ló dé? Kí ló rí? Bẹ́ẹ̀ka fìdí sọ pé ènìyàn lóde pọ̀ sí. Nítorí pọ̀ torí mo ti ń jagun bọ̀ tipẹ́. Ìgbà tí mo kọ́kọ́ wà nílùú Omi Fọ́yìn, Alágbàdo ni mo wà. Wọ́n ń pe bàbá mi ní bàbá ọdẹ, bàbá Sínà bàbá ọdẹ. Ọ̀dọ̀ bàbá ni mo wà. Bàbá yẹn ní oko tó pọ̀. Gbogbo ibi tí wọ́n sí òǹtẹ́ẹ̀lì Mófàtì sí àròkọ bàbá ni nígbà náà. Ìgbà tó tó stéèjì kan, mo padà sí ilé. Wọ́n wá fi mí fọ́kọ. Ìgbà tí mo wá lọ́kọ mo fẹ́ bàbá tí wọ́n ń pè ní Sálàkọ́ nílùú Òré. Létí odò. Bẹ́ẹ̀ ni níbi ọ̀nà Wálá. Mo bímọ fún un dáadáa. Mo ṣàbíyamọ fún un.
a wá padà sí Àṣẹwélé. Ìgbà tá a wà l'Àṣẹwélé wọ́n fi mí jẹ ìyálàtẹ̀ ọdẹ látàrí pé lọ́dún kan àwọn olè wọ̀lú mo sì ń sí OPC lójú méjèèjì, mo sì jẹ́ nìkan tó láyà, mo jáde síta wọ́n wá fi mí ṣe ìyálàtẹ̀ ọdẹ. Ìyálàtẹ̀ ọdẹ tí mo sì jẹ yìí ayé Adéǹjì ààrẹ ọmọ Kwara State òun ni mo ti jẹ ìyálàtẹ̀ ọdẹ. Ó ń gbé ní ìlú Ìgbọ̀nsẹ̀. mo sì fi lọ́mọ ní láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ ti ń pe nọ́mbà mọ̀mọ́ nọ́mbà wọn àfẹlẹ́bù ẹ má bínú torí màmá ò sí lára dì àsìkò ọdún la wà mọ̀mọ́ náà lọ sáwọn ibì kan láti lọ bá wọn ṣiṣẹ́ láti lọ ṣiṣẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ń lọ káàkiri káàkiri ni ẹ̀yin tẹ́ ẹ sì ti pe nọ́mbà wọn màmá yìí ti sọ fún pé má wọrí tí n bá dé wọn á bẹ̀ ṣiṣẹ́ rẹ̀ mo láwọn èèyàn kan ti pè mí pé kí n tiẹ̀ lọ bá wọn bá màmá tó jẹ́ pé màmá ò tíì dé èmi náà ò tíì lajú ni àwọn kan ti fún mi lówó pé kí n fún màmá kí n bá lọ bá wọn ṣe sólà sílé wọn ẹnìyẹn fún mi 150,000 naira ó ní kí n lọ bóun ṣe sólà 200,000 lẹ́nìyẹn send ó ní kí n máa mú 50,000 lọ àwọn náà màmá gbọ́ mi lórí ètò bí báyìí ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o níbikíbi tí ẹ bá wà ẹ mọ̀ aláàánú ò ní wọ́n yín torí pé igba ò lọ́wọ́ igba ò lẹ́sẹ̀ ọmọ aráyé ní gbégbà gòkè aráyé ọmọ gbé ń gòkè ni sówó sọmọ sálàáfíà ibi tẹ́ ti mówó yẹn kò ní gbẹ gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní United Kingdom mo kí gbogbo yín o pé láṣẹ Èdùmàrè iṣẹ́ ajé tẹ́ ń ṣe kò ní dìṣẹ́ iṣẹ́ ajé tẹ́ ń ṣe o kò ní dìṣẹ́ ṣẹ́rí lórí ètò wa ẹ mọ̀ gbádùn wa síwájú àti síwájú sí mo sì ti sọ ẹ mọ́ gbàgbé o lórí àwọn nǹkan tá a sọ ni wípé try láti contact the owner of the program ẹ jẹ́ ká gbọ́ síwájú. So, please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorubadun Online TV, because information reaching us is that a lot of herbalists on this Yorubadun Online TV channel are collecting a huge amount, a very huge amount of money from people who stay abroad, and some Nigeria clients. They collect a whole lot of money from them, and some of the herbalists might end up, after collecting the money, they end up switching off their phones, not picking the calls. Some will even tell you they've done the work and no changes, nothing. Please and please, we know times are hard. You are abroad out there in the cold, facing all sorts of things, your daily hustle, you go in day and night and hustle, and someone just to help you to solve a spiritual problem is just billing you a hefty amount of money. And after paying it, nothing comes out of it. It hurts a lot. I know the feeling, the emotion you get, I know, I don't want. So please and please, to avoid all these issues and misconceptions, please do well to contact the owner of Yorubadun Online TV. I mean, the owner of this channel right now. Do well to contact him before paying any money to any babalawo. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ ń fún mi lówó. Torí lórí ọ̀rọ̀ kámẹ́rà tí mo ní mo fẹ́ rà. Ó yẹ kí n ṣàfihàn kámẹ́rà yìí mo fẹ́ kẹ́ ẹ rí. Mo ti ra kámẹ́rà méjì ni a fẹ́ rà. Mo ti ra ẹyọ̀kan níbẹ̀. Mo ti ra laptop. Mo ti ra àwọn iná. Mo ti rà á. Torí lórí ètò mi mo ṣàlàyé pé màá ṣàfihàn rẹ̀ pé ẹ gbọ́dọ̀ rí. 6 million naira ni mo pe àwọn nǹkan tí mo fẹ́ rà. Ṣùgbọ́n nígbà tí mo rí pé owó tí mo ti rí ti ń súnmọ́ bí ó ti ń súnmọ́ 3 million. Kí n sáré ra àwọn nǹkan tó yẹ kí n rà. Mo ṣe rọ̀ yín ẹ̀yin èèyàn wa níbikíbi tí ẹ bá wà. Màá lọ gbé kámẹ́rà yẹn màá fi hàn yín kẹ́ ẹ rí. Mo ti ra kámẹ́rà ṣùgbọ́n láptọ̀pù yẹn ni mo ń lò báyìí torí mo ra láptọ̀pù yẹn torí nǹkan tí mo ti rà gan ó ju iye owó yẹn lọ. Mo ti ra kámẹ́rà àwọn equipment sì tún kù tá a fẹ́ rà sí tó máa jẹ́ kí iṣẹ́ wa kó tún dùn ju eléyìí lọ. Àwọn equipment wà tá a sì fẹ́ rà sí. Ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́ bá bẹ̀ wá ni bẹ́ẹ̀ ṣe ràn wá lọ́wọ́ àti jẹ àti mu tẹ̀yìn náà yóò mọ wà ní rọrùn lágbọ́rọ̀ Ọlọ́run. Àwọn kan tó sì ń pè wá lórílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn èèyàn ń pè mí o tán ràn mí lọ́wọ́ dáadáa ẹ dákun bẹ́ẹ̀ ṣe ràn mí lọ́wọ́ àbùdí ní tolókun
àbùdí ní tọlọ́sà ọlọ́run Elédùmarè ọmọ rẹ̀ yín náà lọ́wọ́ kò ní fi yín lẹ̀ lẹ́yìn nìkan lágbára lọ́wọ́ lọ. ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí lára àwọn nǹkan ìyá yìí mo fẹ́ ká gbọ́ díẹ̀ sí mo fẹ́ ká gbọ́ díẹ̀ sí ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí lára àwọn nǹkan tí ìyá yìí sọ mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ díẹ̀ sí ẹ gbọ́ lọ àlọ́ gbé kámẹ́rà wá. bẹ́ẹ̀ lèmi náà ti rí bàbá wọn pé tó wá fi ọlá rẹ tọrọ mo sì gbàdúrà pé ìwọ Ọlọ́run òun fún àáfàá Lágbàjì òun fún un ṣe láì ládúdú lọ ṣàánú tèmi náà gbogbo nǹkan aburú ìfẹ́ ṣe mọ́ mo kúrò ní ayé èmi náà fi àdúrà rẹ tọrọ nígbà tí mo rí lọ́jọ́ náà lọ́hùn mo sì fi ọlá rẹ tọrọ Ọlọ́run wá wọlá ti Aláàjì Lágbàjì Ọlọ́run ṣàánú èmi náà. Aláàjì Lágbàjì wá sọ wípé mọ́sálásí wo wọ́n wá kọ́ síbẹ̀ wọ́n kọ àkọlé kan sí ara mọ́sálásí yẹn ní Ìlẹ̀ṣà ní ìmọ̀ ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni wọ́n ní kí irun kó o kú lọ́kọ̀ síbẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ìlú ìmísà ló kọ kí irun kó o kú síbẹ̀ bàbá sì ní ẹ̀dá alààyè kan ò ní kú. èmi náà wá ń gbọ́ ètò lọ́jọ́ náà bá ṣe wà ní sàtàn gbé sí fídíò èmi náà wá ní Ọlọ́run wọlá ọkùnrin yóò wọlá obìnrin yóò wọlá gbogbo àwọn àfa ńláńláńláńláńláńlá wọn ò ní kírun kú níbi mọ́sálásí. gbọ́ mi bàbá sì ṣe nítorúkọ Ọlọ́run tó fi síwájú wà lẹ́wọ̀n òsì kírun kú tí ò wá tọ́pẹ́ Nàìjíríà. Aláàjì Lágbàjì wá ṣàlàyé ọ̀rọ̀ kan ó ní kí wọ́n yẹ olórí mi láti gbà yẹn àgbọn kankan tó jẹ́ nǹkan bí. ẹ bá mi ṣe ètò yìí kó dé ọ̀dọ̀ Àlíhájì àfà torí kìrìsìtẹ́nì lèmi èmi ò kì í ṣe mùsùlùmí kó dé ọ̀dọ̀ Àlíhájì àfà Labib Lágbàjì. ẹ bá mi kọ́ ti bẹ̀ torí mi ìdárúkọ wọn rí lórí ètò mi ìdárúkọ wọn rí mo kàn máa ń wò wọn Ìlọrin Àfọ̀njá Oníkùránì ni wọ́n wà tó bá ṣeé ṣe kẹ́ẹ̀kọ́ ti bẹ̀yẹ kẹ́ẹ̀kọ́ ti ẹ̀kẹ́ gbélé wọn lọ́wọ́ bàbá yẹn máa ràn yín lọ́wọ́. àmín o. àwọn èèyàn kan wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn kan wà lórílẹ̀‐èdè United Kingdom àwọn kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa ń gbọ́ ètò mi tàbí kán sí àrẹ̀kọ́ kàn wọ́n lára kọ́kọ́ ti ibi tí mo ránṣọ yìí kọ́kọ́ ti ẹ̀ kọ́ kàn wọ́n lára àwọn tí mo sọ máa ràn yín lọ́wọ́. àmín o. mọ̀mọ́. àmín o. àwọn kan wà tó jẹ́ wípé ó jẹ́ association of Muslim tó jẹ́ wípé wọ́n mú nǹkan kan míì mọ́ ju ẹ̀sìn mùsùlùmí lọ tí wọ́n sì máa ń rán ìyàn ní mẹ́ta. Sọmọrí Adó. lára àwọn nǹkan tí mo ṣàlàyé fún wa kámẹ́rà òun nìyí kámẹ́rà tí mo ní mo fẹ́ rà òun rèé mo fẹ́ kí gbogbo wa rí mo ra kámẹ́rà yìí o mo rà á torí wípé ṣé mọ̀ wípé kẹ́lómi mọ̀ wípé àbí Kọ́lá Aláwọdé àbí ọkàn ń gba owó yìí kò fi ṣe nǹkan tí a ní kó ṣe mo ra kámẹ́rà yìí mo rà ní 1.2 million ní mo rà òun nìyí kámẹ́rà yìí wọ́n ń pè ní R100 àwọn Canon ló ṣe ẹ jẹ́ kí n gbé sí apá bíbá ìkẹ́rà yìí wò àwọn Canon ló ṣe àwọn Canon ló ṣe àwọn Canon ló ṣe kámẹ́rà yìí àwọn Canon àwọn ni wọ́n ṣe kámẹ́rà yìí ó ní mo rà ní 1.2 million mo ra lẹ́ǹsì ojú ẹ̀ mo ra lẹ́ǹsì ojú kámẹ́rà yìí mo rà á àwọn nǹkan tí mo rà gbogbo ẹ̀ ló ní calculation kọ̀ọ̀kan torí mi ní parọ́ fún yàn mi ní parọ́ o so after tí mo ra kámẹ́rà yìí tán ó nìyí after tí mo ra kámẹ́rà yìí tán mo ra lens lọ́tọ̀ lens yìí ó bá kámẹ́rà wa ni ó tún wá ra lens míì lọ́tọ̀ kámẹ́rà yẹn ni ẹ máa rí Canon kámẹ́rà 1.2 million mọ́ relé torí wípé gbogbo nǹkan ló gbọ́dọ̀ níṣirò now mo ra lens lọ́tọ̀ màá lọ mú lens yẹn náà wá kẹ́ẹ̀tún rí mo ra lens lọ́tọ̀ gbogbo kámẹ́rà tó bá ti jẹ́ 4K kámẹ́rà torí 4K kámẹ́rà ni gbogbo ẹ̀ ló mọ́ ní o gbọ́dọ̀ ra attach lens mọ́ lọ́tọ̀ mo ra attach lens mọ́ attach lens yẹn mo rà ní 150,000 naira lens tí mò ń lò gangan mo rà ní 230,000 naira ni mo rà that is to ṣe kámẹ́rà yìí tá a bá fi àwọn lens yẹn sí ó súnmọ́ 2 million naira tí mo rà torí mo ra battery lọ́tọ̀ mo tún ra external battery mo ra àwọn external wire mo rà á ẹ jẹ́ ká wò ẹ jẹ́ kí màá tó ṣàfihàn àwọn nǹkan kan lára àwọn nǹkan tí mo tún rà torí páálí kámẹ́rà yẹn ni tẹ́ bá ti rí páálí kámẹ́rà yẹn ni kò ní ìdí pé àìṣe ń parọ́ páálí kámẹ́rà yẹn ni
bí mo ṣe rà ní òní yìí pálí kámẹ́rà yẹn ni pálí kámẹ́rà tí mo rà ní pálí ẹ̀ ní ẹ bá ti mọ àwọn kámẹ́rà wọ́n á ti mọ ọdún nǹkan tí mo rà ẹ ti rí pé Canon ni àwọn mo tún ra àwọn nǹkan kan mo fẹ́ ṣàfihàn rẹ̀ kó yé wa ní o torí wípé ẹ ṣe mọ̀ wípé àwọn ọmọ Yorùbá ìgbà míì máa ń wà tó jẹ́ pé àwọn ọmọ wípé àbẹ́lẹ̀ kan gbowó wá jọ kò fi ṣe nǹkan kan ní irọ́ o mo ra kíní kan tán pè ní transmitter ẹ wo nǹkan kan tán pè ní transmitter mo ra mo fẹ́ jẹ́ kó yé wa lénìí mo ra kankan tán pè ní transmitter torí gbogbo nǹkan tó gbọ́dọ̀ ní àlàyé nínú láti lè jẹ́ kí àwọn olóore kán mọ̀ nǹkan tí mo fowó yẹn rà mo ra oníyì transmitter oníyì transmitter yẹn nìyí mo rà á oní mi mọ̀ bí mo ṣe lè ẹ ti máa rí báyìí transmitter yẹn nìyí oníyì transmitter yẹn ni mo rà á àbí ẹ jẹ́ kí n gbé báyìí transmitter yẹn nìyí ìkan ní receiver ìkan ní receiver ìkan ní kí lórúkọ rẹ̀ ọkọ̀ orúkọ kejì sí lára mi ò ráyè rí dáadáa torí kí o mi tí àwọn tán bá wá ṣe equipment yìí tán bá wá install ẹ̀ yes àwọn ni wọ́n lè ṣàlàyé orúkọ àwọn kinní mo ra ilé I bought this one 400,000 naira torí gbogbo nǹkan lọ́gbọ́dọ̀ ní calculation bí mo ṣe máa ń ṣe tèmi ni ẹ má bínú pé mò ń ṣàfihàn rẹ̀ o àfihàn nǹkan tí mò ń ṣe mo fẹ́ kó yé wa dáadáa ni torí wípé mi ò wá lè gbowó lówó rí afẹ́fẹ́ tó wá di wípé owó tẹ̀ ti ń gbà lórí afẹ́fẹ́ kí lẹ tiẹ̀ fi rà rárá o laptop tí mò ń lò I bought this laptop 760,000 naira ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé yìí àwọn kan lè máa wò pé ò ní ìdí gbogbo ọ̀rọ̀ yìí mo ní ìdí ẹ̀ torí wípé àwọn tó ń fún mi lówó wọ́n á lè mọ ibi tí mo bá dé wọ́n á lè mọ ibi tí mo bá kíní ìdí àwọn tó ń fún mi lówó mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ lè mọ ibi tí mo bá dé torí ẹ̀ ló jẹ́ kí n máa ṣàlàyé àwọn nǹkan tí mo rà láfta yẹn mo ra àwọn equipment kọ̀ọ̀kan nǹkan tí mo sára ó close to 4 million naira mi lè parọ́ fún yín kámẹ́rà yẹn rèé o yóò mọ̀ dùn mọ́ wa ṣé rí nǹkan tí mò ń ṣàlàyé ó ní wípé ní àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n fún mi lówó tán fowó ràn mí lọ́wọ́ mo fẹ́ jẹ́ kí wọ́n rí nǹkan tí mo rà mo fẹ́ jẹ́ kí wọ́n rí nǹkan tí mo rà nínú àwọn èèyàn tí wọ́n ràn mí lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ rí nǹkan tí mo fowó yìí rà torí ẹ̀mí ní parọ́ àwọn nǹkan tí mo fowó yìí rà òun náà ni mo calculate yẹn tí mo ṣàjọ àwọn nǹkan bí mo ṣe rà nìyẹn so ara bátírì ara gbogbo ẹ̀ wọ́n ṣàrà gbogbo ẹ̀ mọ́ra wọn bátírì wo mi mọ̀ bá ṣe kinní yẹn so wọ́n sábà mi rà wọ́n ṣàrà gbogbo ẹ̀ mọ́ra wọn so ara wọn tripod oríṣiríṣi lára ibi tẹ́ ti mówó tẹ́ fi ràn mí lọ́wọ́ ọlọ́wọ́n mọ̀ ràn yín lọ́wọ́ o èyí tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yìn tẹ́ wà nílùú òyìnbó lórí ọ̀rọ̀ kámẹ́rà yìí àwọn nǹkan kan sì wà tá a ti rà tí mo sì fẹ́ jẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ẹnìkan ti yẹ pè mí lọ́jọ́ kan ó ní gbogbo kámẹ́rà tó ń pariwo ó ní ìsìtì tó yẹ pé a lè filẹ̀ bẹ́ẹ̀ ni mi sọ pé ẹ̀ lè fowó ẹ̀ lẹ̀ ṣùgbọ́n nǹkan kan jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n ti fún wa lówó mi ì lè dápọ̀ ẹnìkan kan lórí ètò ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lórí ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ wọn sì ń tẹ̀síwájú lọ lágbára Èdùmàrè torí tán bá ti dé àwọn nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa wọn nígbà tí mọ̀mọ́ bá dé láti ibi tí wọ́n lọ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa wọn ẹ sì gbọ́ dáadáa nípa mọ̀mọ́ yẹn ẹ jẹ́ kí a máa mú ètò ìlọsí kòńkòndò yọmọ dùn mọ́ wa yọmọ kòrò má wọn ta wa 080 30 85 69 86 nọ́mbà. òye ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ̀wà bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ nílẹ̀ Áfíríkà pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrì gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣe wá rí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá ayé ti dé bàbá ayé ti dé bàbá ayé ti dé ẹ wò mí èmi
ọmọládé àlàáfíà. Adé òde. wa yóò mọ̀ kúrò máa wọ̀ ta wa láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa o ní Dòròmí Àwísí, mo kí wa ní Dòròmí Àwísẹ̀. Jẹ́sẹ̀ mọ̀ pé ìkànnà ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè họra dé egun. Mo kí gbogbo wa níbikíbi tá a bá wà. Ìwọ tó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe, má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Ìwọ tó sì jẹ́ wípé ò nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe, ṣùgbọ́n má gbàgbé nǹkan tó ń pè ní àṣà ilẹ̀ bàbá wa. Tí ẹ má jẹ́ ká tanra wa jẹ́ ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe òun làgbà, ìṣẹ̀ṣe làkọ́kọ́, ìṣẹ̀ṣe làgbà. Mo kí gbogbo mùsùlùmí láṣẹ Èdùmàrè, àdúrà yóò mọ̀ gbà. Lórí ọ̀rọ̀ bó mo sì fẹ́ sọ sí Alhaji ní àfà Labib Lagbaji tí mo ṣàlàyé pé àwọn náà mo lè sáré képè lórí àwọn náà wọ́n ní àwọn èèyàn tọrọ ọmọ wọn àti gbogbo àwọn muslim tó jí àwọn àgbààgbà kẹrìnkẹrìn tí wọ́n lè bá wa ran ìyá ẹ̀ lọ́wọ́ láti lè ràn wọ́n lọ́wọ́ láti lọ sí Mẹ́kà torí ìyá ẹ̀ ní táwọn bá dé Mẹ́kà àwọn fẹ́ tú àṣírí àwọn nǹkan kan táwọn bá dé Mẹ́kà wọ́n sọ nínú ètò yẹn bóyá kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn síwájú màmá yẹn sọ̀rọ̀ yẹn níbi nínú ètò yẹn wọ́n ní táwọn bá dé Mẹ́kà ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. nígbà náà òun ló fa tiwọn Ayélabọ́lá jẹ́ mẹ́nìmẹ́nì nǹkan ló ṣẹlẹ̀ mẹ́nìmẹ́nì ọ̀tẹ̀ ló. tí Adéogún Àwẹ̀ró gbogbo Adéogún àti Àwẹ̀ró gbogbo bíkíbi tán wà lónìí kọ́lọ̀ ó dẹlẹ̀ fún wọn torí wọ́n ti kú. ó sọ Kwastani ni gbogbo wa lẹ́lẹ́sẹ̀ èmi náà ti dẹ́ṣẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ torí kò sí kẹ́tọ́rẹ́ èèyàn mẹ́wàá tí ó sọ̀rọ̀ mi ní dáadáa. ṣùgbọ́n mo wá lé Mẹ́kà ń sì ń rówó ń bá bòmí ní sì ń tó ń rówó ọdún ìbáyìí mo ń gbà ládùúrà o n tí lówó rẹ lọ́wọ́ o. ẹ lọ. mo fẹ́ lọ Mẹ́kà. tẹ́ bá ti gbé tó ìtàn mọ̀mọ́ kọ́ ọ wọlé fún yín ẹ lọ. àmín mo fẹ́ lọ sí Mẹ́kà ní ọdún yìí ó wù mí ń bẹ lẹ́mìí mi kọ́ ló dáríjì mi torí ẹlẹ́ṣẹ̀ ni mí. irú àwọn ẹ̀ṣẹ̀ wo lẹ ti ṣẹ̀. n lè sọ. bí ti bò. n lè sọ. kódà tí ẹlẹ́mìí bá gbà sí Mẹ́kà mo gbà pé rọrùn wọ̀. màmá. jẹ́sẹ̀ mọ̀ pé nínú àwọn ọ̀rọ̀ tí ìyá ìsọ gbà tí mo bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ètò ìyá ìsọ àwọn ọ̀rọ̀ kan fún mi kò ṣeé sọ ṣùgbọ́n àdúpẹ́ fáwọn kankan ìyá ìsọ àwọn ọ̀rọ̀ kan fún mi lẹ́yìn ètò tí yóò ṣe sọ jáde ẹ bá wa ṣí àìtò yìí kọkàn tó yẹ kọkàn lára. pé o nílò àwọn kan bọ́yá ò mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní wúlò tiẹ̀ o nílò àwọn kan tí yóò fà ọ lọ sí orí afárá aláìní gbèdéke tí ó sì jẹ́ afárá ìgbéga o nílò àwọn kan o má fojú díyàn. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. ibà jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyígbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyígbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá Dùn láṣà, ó dùn lédè. Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni. Ẹ máa wò ó, kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.